káàbọ̀ sórí àti ayélujára pàjáwìrì àti ayélujára fún àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó ń ṣe ìrànwọ́ fún yín láti joyè ojúlá lákànfin ṣọ́rí àti láti tètè yára fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé lágbègbè rẹ̀ sùn. Kódà tí ẹ bá wà nínú ìṣòro ẹ tún lè pe nọ́mbà pàjáwìrì SOS. Ó rọrùn láti gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín láti orí App Store tàbí Android App Store. Ìgbésẹ̀ kìíní, fi orúkọ sílẹ̀ lórí àtẹ pàjáwìrì, kọ àwọn ìròyìn nípa ara ẹni sílẹ̀. Pàtàkì jùlọ, referral ID number tàbí code rẹ láti gba ID number tirẹ̀. Béèrè lọ́wọ́ referee rẹ láti gba reference code tirẹ̀ náà. Buwọ́lu ìforúkọsílẹ̀ rẹ nípa sísọ fún referee rẹ láti dáhùn sí ìbéèrè rẹ. Ó yá, wọlé padà sórí àtẹ pàjáwìrì kí o sì máa jẹ àwọn ìgbádùn aláìlẹ́gbẹ́ lórí rẹ̀. Láti lo ètò ìpè SOS, tẹ àmì òdo tó wà lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ mọ́lẹ̀ fún ìṣẹ́jú àáyá kan títí òǹkà ojú rẹ̀ yóò fi bẹ̀rẹ̀. Láti fi ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ kan tàbí òmíràn sùn, tẹ bọ́tìnì tí a kùn lọ́dà lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí o sì dáhùn gbogbo àwọn ìbéèrè tí ó bá gbé wá fún ọ. O lè fi àwòrán rẹ tàbí àwọn fọ́nrán fídíò ìṣẹ̀lẹ̀ kí ọ̀rọ̀ rẹ lẹ́yìn tí o bá fẹ́, ṣùgbọ́n kò pọn dandan. Joyè ojúlá lákànfin ṣọ́rí mọ ohun gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ pẹ̀lú àti ayélujára tí ń tani lólobó. Pàjáwìrì, olùrànlọ́wọ́ pàtàkì fún ọ lórí ọ̀rọ̀ ètò ààbò.